Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ni wọ́n ti dírẹ̀bẹ̀ sí láti fagilé ìdálọ́wọ́kọ tí ó fi sórí ètò yíyan Àwùjalè tuntun tí yóò sì fún àwọn afọbajẹ láàyè láti ṣe ojúṣe àṣà àti ìbílẹ̀. Ọ̀kan lára àwọn olùdíje sí ìtẹ́ Àwùjalè, amòfin àgbà Ọmọọba Adébọ̀wálé Olùfẹ́ Ẹ̀kọ́ ló ṣàfihàn èyí níbi àpéjọ kan tó wáyé ní Ìjẹ̀bú-Òde. Ó ṣàpèjúwe pé yíyan Àwùjalè tuntun jẹ́ àgbájọwọ́ àti ojúṣe àjùmọ̀ṣe tí kò sì yẹ ká fi lé àwọn ènìyàn kan lọ́wọ́. Blessing Àríyìnbá kúnṣẹ̀ síbi àpéjọ náà tó wáyé ní gbọ̀ngàn Ọ̀túnba Túwáṣe ní Ìjẹ̀bú-Òde. Ẹgbọ́ròyìn náà síwájú sí i. Àpéjọ náà ní láti jíròrò lórí ọ̀rọ̀ ìyànsípò Àwùjalè tuntun tí ọ̀kan lára àwọn olùdíje sí ipò náà, Ọmọọba Amòfin Adébọ̀wálé Olúfẹ́kọ̀, ṣe agbátẹrù rẹ̀. Ní ó kó àwọn ọmọọba ọkùnrin àti ọmọọba obìnrin ìdílé ọba Fọṣẹ̀gbọwà, àwọn àgbàlagbà àti àwọn ọmọ ìdílé ọba náà jọ. Nígbà tó ń gbẹnu àwọn olùdíje yòókù sọ̀rọ̀, ẹni tó ṣètò àpéjọ náà, Ọmọọba Amòfin Adébọ̀wálé Olúfẹ́kọ̀, dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, àwọn olórí ẹbí ìdílé ọba Fọṣẹ̀gbọwà àti àwọn afọbajẹ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí yíyan Àwùjalè tuntun. Lára àwọn tó tún sọ̀rọ̀ níbi àpéjọ náà ni a ti rí Ọmọọba Adéwálé Ọmọ́táyọ̀ àti Ọmọọba Adéwálé Adéṣọlá tí wọ́n bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn kí wọ́n gbéṣẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi de ìyànsípò Àwùjalè tuntun. Ní ìmòye àwọn ọ̀dọ́, wàhálà ẹni tó fúnyàn lówó àti ẹni tó fúnyàn lọ́kọ̀, wàhálà tàwọn ènìyàn ni. Kí wọ́n fún àwọn afọbajẹ ní ààyè abẹ́ni, kí wọ́n dẹ̀ kọ́ gbéṣẹ̀ kúrò lórí embargo tó ń ṣe lórí pé kí wọ́n má ti yàn mọ̀yè fún àwọn afọbajẹ, wọ́n gbé embargo kúrò lórí ẹ̀. Torí pé ìlú tí ó bá wà tí ò bá sólórí ń bẹ̀, ìlú yẹn máa pẹ́ nínú ìyà, ìṣẹ́ àti òṣì ni. Kò wọ́n wá kí Ìjẹ̀bú-Òde kan wà nínú ìyà, ìṣẹ́ àti òṣì. Ọmọọba Olúfẹ́kọ̀ tún sọ síwájú pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ìlànà tó yẹ nípa yíyan Àwùjalè tuntun. Ó tún tẹnu mọ́ pé ó ṣe pàtàkì kí àwọn olùdíje náà kópa tó jọjú láti jẹ́ kí àlàáfíà, ìṣọ̀kan àti ìdàgbàsókè bá Ìjẹ̀bú-Òde àti gbogbo ilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀. Láti ilé-iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Blessing Adéwuyì ni ó ṣe àtúpalẹ̀ ìròyìn.